I could remember Mr. Akim lórúkọ máa yẹn náà. Akim Balogun lòun náà ń jẹ́. Òun lọ̀gá àwọn máa ń gbà yẹn. Òun black man. Mo padà parí rẹ̀ nígbà táyé rẹ̀ ti bàjẹ́. Astagfirullah. Tó wà ń bẹ̀ mí. Pé kí n má bínú. Àìmọ̀ ni. Ṣé ẹbẹ́ mi wá rí? Tẹ́ ẹ play. Àwa sì ń ṣe dáadáa. Ẹ̀yin kọ́. Àtúbọ̀tán ni mo ti rí púpọ̀ nínú wọn tí nǹkan ti ṣe báyìí. Nínú àwọn tó ṣe nǹkan fáwa yẹn. Astagfirullah. So n téèyàn bá ṣe ni ó gbà. They both collide. Wọ́n parapọ̀ lórí wa ni. Èmi ò rán wọn iṣẹ́ wọn kí mi ò rán wọn. Ṣáà kó lè mi jẹ́ rúmọlẹ̀ nínú wọn. Fún wọn advice wọn padà sí school. Advice fọmọ tó fi school uniform jáde. School ló wà. Advice ní ṣe school uniform lẹ fi jáde ni. So during that period, I was having issue with my first promoter. I left him, went to another promoter. He was having issue with that same promoter. So there are two promoters fighting over Shanko Rashidi. Another joint, Olasco Music, making 3. They're now fighting over Shanko Rashid. So one brand. Kẹ́lẹ̀ mọ̀ bí brand yẹn ṣe tóbi tó ni o. Promoter mẹ́ta. Kí ṣe promoter kékèké Olasco yìí sin ni mo sọ fún yín o. Ń bẹnu wọn. So ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ yẹn 5 yàtọ̀ sí 9. So wọ́n ń bá mi po problem wa lọ fà. Táwọn man tó máa ta kẹ́sẹ̀tì yẹn. Jẹ̀rọ̀ káwọn ló ní power gbà yẹn. So wọ́n lo agbára pé I know them know them lèmi lórí ń gbà yẹn. And I was just this boy that has nobody with him. My mother is in Ibadan, my father is in Ibadan. And I don't have anybody here. So I was only living like, I just must survive. Right? Yeah. But along the line, that advice conquered it all. Because I was facing problem already. With the problem. That advice came in. So people now see that advantage and say, oh, want to lost school, want to nick up padà sí school because àwọn man ní kó má pay iṣẹ́ wa mọ́. Wow. Yeah. Ọ̀nà gbọ́dọ̀ play Shanko mọ́. Tàbí bẹ́ẹ̀ ti sọ fún wọn. Dáàmì ibi tí wọn náà bá wà lé ní ìwọ àtàwọn ọmọ rẹ náà ẹ jẹ tí náà bẹ́ẹ̀. Torí àtúbọ̀tán láyé tó wá ṣe lọ gbà. Mashallah. Tèmi náà bá ṣe ní gbà tó wọ́ ṣe ó gbà ọmọ rẹ náà jẹ́ ń bẹ̀. So, but he said it to my face. That alphabet, Uncle Dami Mokola, he said to my face, only I made Shanko and I'll break. And I told him physically that you didn't make me. God made me. You are just my angel. I accepted that. No fake about it. And I give you kudos on that. But that does not give you right not to give me my own share that I'm supposed to have. No, you can't do that with me because my parents are not here. You can't do it with me. Níwájú àwọn máa níjọ́ yẹn. I could remember Mr. Akim lórúkọ máa yẹn náà. Akim Balogun lòun náà ń jẹ́. Òun lọ̀gá àwọn máa ń gbà yẹn. Òun black man. Mo padà parí rẹ̀ nígbà táyé rẹ̀ ti bàjẹ́. Astagfirullah. Tó wà ń bẹ̀ mí. Pé kí n má bínú. Àìmọ̀ ni. Ṣé ẹbẹ́ mi wá rí? Tẹ́ ẹ play. Àwa sì ń ṣe dáadáa. Ẹ̀yin kọ́. Ẹ pẹ̀lẹ́. Kó ló ń ṣàforíjì fún yín. Àtúbọ̀tán ni mo ti rí púpọ̀ nínú wọn tí nǹkan ti ṣe báyìí. Nínú àwọn tó ṣe nǹkan fáwa yẹn. Astagfirullah. So n téèyàn bá ṣe ni ó gbà. They both collide. Wọ́n parapọ̀ lórí wa ni. Èmi ò rán wọn iṣẹ́ wọn kí mi ò rán wọn. Ṣáà kó lè mi jẹ́ rúmọlẹ̀ nínú wọn. Àbọ̀ ń ṣe rí níbo ni. So as I was saying, my sister, so wọ́n fẹ́ paná ni. Ó mo ṣe ni wọ́n fẹ́ paná mi iná dúró gbọ́n. Wọ́n fẹ́ ṣe mí léṣe àwọn tó fẹ́ kú yapa. Ṣùgbọ́n tó bá jẹ́ tayé o, ẹ fà àwọn eléyìí sílẹ̀ Shanko. Kẹ fà àwọn tèmi lọ́wọ́ sókè kan go òkè o. Nígbà tí mo dé, generation tí ò sírù rẹ̀ rí ni. Tẹ́yìn kan mọ̀ àti bá ṣe fẹ́ parọ́ ni. Mo mọ̀. Kò sí méjì rẹ̀.
bẹ́ẹ̀ ni o ṣáko ìnira kan ló dé bá wọn tẹ́ fi wò pé àyẹ̀wò lé wa kó níbi tá a ti jẹun tán yìí. ojú ọ̀run dẹ̀ tẹ̀yẹ ó sì tẹ̀yẹ fò láì fapá kan ṣé ìwé àwọn onípọ̀pù yẹn ni. bẹ́ẹ̀ ni o wọ́jọ́ ń jẹ ọjọ́ ń mu wájọ́ jáde tó ti lọ fà tó tún jẹ́ ojì á lọ bọ́mọ kékeré tó ṣẹ̀dẹ̀ á tún. a tún gba ṣe collaboration nígbà táwọn tó fẹ́ yá ṣe kòlábò pẹ̀lú àwọn ọ̀gá wa kan ṣé mọ̀ tí wọ́n sọ fún mi ni. ọ̀gá yín wò ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n jayé. ká má la òde àbí. ìgbà yẹn wọ́n sọ pé à ń bínú wọn a sì bínú wọn ní tí wọ́n ṣe ni làwa ń sọ